ó ti tó bíi ọdún 5 báyìí sẹ́yìn tí ròyìn náà ti ń jáde pé ààrẹ Muhammadu Buhari ó ti jáde láyé, bẹ́ẹ̀ ni wọ́n ti sìnkú ẹ̀ sí orílẹ̀-èdè Saudi Arabia lẹ́yìn tí àìsàn ńlá dà á láàmú púpọ̀ ìyẹn lọ́dún 2017. látìgbà náà ni wọ́n ti gbé ìròyìn jáde wípé ọkùnrin kan tó ń jẹ́ Jubril Aminu láti orílẹ̀-èdè Sudan ìní ẹni tí wọ́n pè fún wa ní ààrẹ Muhammadu Buhari báyìí, tí wọ́n sì ní Buhari ti kú pátápátá àti pé Jubril ló ń ṣàkóso Nàìjíríà látọdún 2017. látìgbà náà Buhari kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, tó sì máa ń ṣe bí pé òun ò tiẹ̀ gbọ́ pé àwọn kan ń pè òun ní Jubril àti pé Buhari gidi ti kú. lọ́sẹ̀ tó kọjá yìí nínú ilé ìjọba ìyẹn Aso Rock l'Àbújá, nígbà tí wọ́n ń ṣayẹyẹ 80 ọdún 80th birthday fún Buhari, èdè wọn tan ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe ìyẹn dọkumẹ́ntì tó ṣe, tí wọ́n ti bi Buhari léèrè pé bàbá o, ǹjẹ́ díẹ̀ gbọ́pọ́nlẹ̀ ti kú? wọ́n ní Jubril Aminu níyìn láti orílẹ̀-èdè Sudan. ìní Buhari ní lóòótọ́ lọ́rọ̀ náà jọ bí eré tí ẹ kéèyàn fi rẹ́rìn-ín, ṣùgbọ́n tó ní ọ̀rọ̀ àwàdà náà kò pani lẹ́rìn rárá, tó sì ní ọ̀rọ̀ tó máa ń bí òun tó máa ń ba òun nínú jẹ́ ni. bàbá náà ní báwo làwọn èèyàn á ṣe gọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n á fi gbọ̀rọ̀ pé òun kú, àti bí ẹnìkan tó ń jẹ́ Jubril nínú wa ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà. Buhari ní ibi tí ẹ̀rọ ayélujára dé báyìí, ẹnìkan kàn jókòó síbì kan, wọ́n á kàn gbé irọ́ kan kalẹ̀ báwọn èèyàn á ti máa tàn kiri. Buhari ní òun gangan lòun o, wọn nífẹ̀ẹ́ lòmíì ṣe òun, bẹ́ẹ̀ lòun ń ṣe Sudan, òun ń ṣe Jubril Sudan tàbí òun wá láti Sudan rárá, tó sì ní Muhammadu Buhari tí wọ́n bí sílùú Daura nípínlẹ̀ Katsina ń lòun, àti pé òun ṣàkóso Nàìjíríà. ọ̀pọ̀ àwọn èèyàn ló sọ ọ̀rọ̀ ìwúrí nípa ààrẹ Muhammadu Buhari lórí ayẹyẹ 80 ọdún ẹ̀, ṣùgbọ́n o èyí tó gún ọ̀pọ̀ èèyàn lórí jù ní ti ọmọ tó dàgbà jù náà, ọmọ tí Buhari bí, ìyẹn Fatima Buhari, ọ̀rọ̀ tó sọ ń pa bàbá ẹ̀. ọmọbìnrin náà ní ọ̀pọ̀ èèyàn ní kò tí ì mọ bí bàbá òun ṣe jẹ́ ní Nàìjíríà, olódìgbà tó bá gbéjọba alẹ̀ kankan tó mọ̀ pé bàbá ńlá olóòótọ́ ni. ó ní ibi tí Buhari fi òótọ́ kọ́ àwọn dé, ó ní bó bá rán àwọn ní iṣẹ́, ó ní níṣẹ́ ló máa béèrè chéǹjì ẹ̀, ó ní kì í ṣe kó láwọn o, kódà kí chéǹjì náà kó kékeré ló fẹ́ fi kó àwọn lẹ́kọ̀ọ́ ni. bákan náà ó ní bàbá òun kórìíra jẹgúdújẹrá débi pé kì í fẹ́ kí ẹni tó bá ń ṣe jẹgúdújẹrá kì í fẹ́ bá a ní nǹkan ṣe papọ̀ dáadáa o. kódà ọmọbìnrin níbi tí bàbá àwọn tó gba ẹ̀kọ́ dé, ó ní tó bá sọ fún ẹ pé òun lọ bìkan láago kan tó dé ní aago kan kọjá ìṣẹ́jú 5, ó ní tiẹ̀ ti bá ẹ o, nítorí Buhari kò ní tẹ́ ẹ lóhùn. ó ṣàpèjúwe pé òun àti bàbá òun fẹ́ rin ìrìn àjò pàtàkì kan lọ sókè òkun, tínú òun ti ń dùn pé òun fẹ́ tẹ̀lé ààrẹ jáde, ṣùgbọ́n tó ní òun dé kọjá àsìkò tí bàbá òun fún òun, tó sì ní bóun ṣe dé, kàyéfì ńlá ló jẹ́ pé wọ́n ní bàbá òun ti lọ sí ìrìn àjò náà tí kò sì padà mú òun lọ, èyí tó túmọ̀ sí pé ọkùnrin náà ó ní kò fi àsìkò ẹ̀ ṣeré rárá.